Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hamudan suma hamudan shukuran suma shukuran. Èmi ò mọ̀ dúpẹ́ fọ́lọ́run bá mi Allah nítorí tí ó ń dúró tì wá láti bẹ̀rẹ̀ ètò yìí títí tá a fi débi tá a bá dé. Wẹ́rẹ́wẹ́rẹ́ Ramadan ń parí lọ o. Iṣẹ́ eré ìwà eré tẹ̀ ń tẹ̀síwájú nínú ẹ̀ láti bẹ̀rẹ̀ Ramadan. Ẹ dákun ẹ má fi ilẹ̀ o. Ẹja túbọ̀ máa tẹ̀síwájú torí pé èrè wà fún, ìbùkún wà fún, ìtẹ̀síwájú wà fún. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an Karim. Ìdí nìyẹn tó jẹ́ kí ẹ̀rí mi kan ṣe wá lónìí ọ̀dọ̀ àfáà mi kan mo gbà mo tún ti dọ́dọ̀ àfáà mi kan báyìí bàbá ẹ bá sálámà sí gbogbo ojú tí ń wà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Al-Imam àtúnjọ wà lónìí. Bàbá àtúnjọ wà lẹ́nu ẹ̀nu. Alhamdulilayi inú mi dùn ìjọ òní tí mo wá mo bá yín dáadáa mo tún wá lónìí mo tún bá yín láyọ̀ àdúpẹ́ pé Ramadan ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ àárín rẹ̀ ìparí ẹ̀kọ́ lọ́mọ fi ní wá lára alibarika anna Muhammad. Bàbá ẹ dá wa lẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ tó kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ láti béèrè àwọn ìbéèrè kan ó ṣeé ṣe táàyè bá gbà wá lórí ètò fútó ní ká débẹ̀ ṣùgbọ́n táàyè bá gbà wá èyí tí ẹ tún mú ní fún wa lónìí yóò lágbára díẹ̀. Ìdí ni wípé Ramadan tá à ń gbà yìí dàsìkò yìí àwọn èèyàn sì tún ń béèrè pé kí ni àǹfààní kí ni èrè rewards àti blessing àti ìbùkún tí ń bẹ fẹ́ni tí ń gba Ramadan. Naam, alhamdulillahi rabbil alamin. Olóòtú. Náà. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ o. Torí Ọlọ́run náà la máa fi gbogbo nǹkan tì sí lọ́dọ̀. Bẹ́ẹ̀ni. Àti làákàyè àtàláfíà àtàfẹ́gbàwẹ̀ ajẹ́amú tí ò bá sí ìkúnlọ́wọ́ Ọlọ́run àti oore tó dìídì ṣe fún wa. Náà. Tó bẹ́ẹ̀ o. Wàláì. Ọ̀pọ̀ wà lọ́sípítù o. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì wọ́n ń fagídí fún lóúnjẹ ni kódà gbogbo oúnjẹ favourite ẹ̀ náà ṣe kalẹ̀ kò lè jẹ kankan. Kò lè jẹ́. Ọlọ́run dákun má dà wá láàmú. Àmín. Ká má yà káàkiri. Náà. Ramadan torí pé ẹlòmíì rò pé ewé làbúrò máa fi bí parẹ́ ní wọ́n fi bí para wọn ní jàre kò nítumọ̀ kan jàre wọ́n ti jẹun àárọ̀ wọn àmọ́ pé àwọn ń gbáwẹ̀. Kí ni ikima àwọn àfọ̀ní má hikimatu hadha shahr kí ni àríwòye kí ni ọgbọ́n tí ń bẹ bí pé oṣù ìgan tá a lè rí mú pé kí ni ìdí tọ́lọ́run fi sọ pé ká má gbàwẹ̀. Ẹ já lọ. Àwa túlẹ̀ àwọn afọwọ́ ni fawaidu li shahri Ramadan kí ni àwọn in tó jẹ́ nǹkan àmúyẹ tá a lè kà wípé Ramadan náà mú wá gan fún wa torí pé ẹ̀rẹ́kẹ́ mo sọ níjọ́ kìíní àná pé Ọlọ́run ìdédé ṣe nǹkan gbogbo nǹkan tó dá gbogbo tó ní ká máa ṣe ó ní purpose tó fi ní ká máa ṣe tó fi dá wọn ó gbúdọ̀ ní reason. Àkọ́kọ́ tí wọ́n lọ ni pé àwọn afáàní Ramadan yìí yóò fún wa ní nǹkan kan tó ń pè ní wọ́n ní ruhiyan wa akiliyan wa jasadiyan. What are the spiritually taught tí ń bẹ ní Ramadan torí ó wà spiritual àwọn ẹ̀kọ́ ẹ̀mí kí lọ́lọ́run fẹ́ kí ẹ̀mí ó mọ̀ nípa àwẹ̀ gbígbà. Bákan náà kí ni ọgbọ́n àti òye tó wà ń bẹ ìyẹn ni mental thought. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kí ni physical thought tí ẹ gẹ́gẹ́ tí ó dé bá ara tá a gbé sára ẹ̀ sẹ́ńpọ́n ló yàtọ̀ sẹ́mi ara náà ń pè ní àlìjásádù àrúhù náà ń pè ní ẹ̀mí rúhù sì ní láyẹ̀mútu wà láyẹ̀múta kò ní kú ara ní òkú ara kí láǹfààní táwẹ̀ fẹ́ mú bára àwa fọ̀sí wẹ́wẹ́ àwa bẹ̀rẹ̀ láti bí spiritual thought. Kí lè rí kí ni ìbùkún tá a rí nù ká máa gbà. Ìbùkún tí ń bẹ́ẹ̀ náà ni pé Ọlọ́run ní àkọ́kọ́ ìbùkún tí ń bẹ́ẹ̀ Ramadan ni pé Ọlọ́run sọ fún Ànábì Muhammad Ọlọ́run ní yá a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run ní kutiba alaykumus siyamu Ọlọ́run ní mo pe gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ya ayyuhal ladina amanu Ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ Ọlọ́run gbọ́ kutiba alaykumus siyamu Ọlọ́run ní a ti sọ àwẹ̀ dọ̀rọ̀ yẹn fún yín torí pé nípìnlẹ̀ àwẹ̀ sọ̀rọ̀ yẹn kí ti gbogbo yẹn nígbà àwọn ẹni ẹ̀sà nínú àwọn tọ́lọ́hún fẹ́ ní Ọlọ́run ní kó mọ̀ gbà àwọn ànábì kan ti wárí ṣáájú àná Muhammad tán gbàwẹ̀ tó yẹ pé àwọn nìkan náà dàgbà kódà ara lè wọn gbà àwọn kan wà tó yẹ pé Ọlọ́run ní ẹ̀yìn inú ìlú tó ti ń jíṣẹ́ Ọlọ́run nìkan máa gbàwẹ̀ àwọn ìjọ Mùsá àwọn náà gbàwẹ̀ ṣùgbọ́n kì í ṣe bí Ramadan
kí ọlọ́run ní bá a ti sọ pé kẹ́ ẹ máa gbàwẹ̀ kí lóhun tọ́lọ́run fẹ́ fàyọ ni pé la'allakum tattaquna tá a tún lánàá tá a tún jọ sí wọ̀wọ́ olóòtú sẹ́ gbàgbé mọ̀ pé gbàgbé nígbà ọlọ́run àkọ́kọ́ spiritual thought blessing ìbùkún tí ń bẹnu Ramadan òun náà ni pé ọlọ́run fẹ́ ká bẹ̀rù reward nǹkan ń bọ̀ wá torí pé ọlọ́run nínú ìbẹ̀rù ọlọ́run náà láti rí reward ibo wá ní reward ti kọ́kọ́ wá ọlọ́run ní àkọ́kọ́ nǹkan tá a fi ní kẹ́ ìgbàwẹ́ ni pé tó bá di àlùkìyàmà lẹ̀kùn kan wà tí ọlọ́run dídí design lẹ̀kùn yẹn àwọn ẹnìkan kan ò ní gbàbẹ̀ kọjá àwọn aṣọ inú àwọn tí ń gbàwẹ̀ láyé wọ́n kódà ó kọ olóòtú lẹ̀kùn náà ló kọ ẹ pé kí ló kọ ó yẹ kẹ́ bí mi wọ́n pè ní báàbù rọ̀yàn lẹ̀kùn tí gbogbo àwọn yẹ̀dùkúlùú aṣọ ìmọ̀ọ́n àwọn tó gbàwẹ̀ láyé àwọn nìkan ni wọ́n gbàbẹ̀ kọjá wọ́n ní tó bá ti wá gbàbẹ̀ tán ó gúnlẹ̀ ọlọ́run ni ẹ ti padà gbogbo ẹni tí ó gbàwẹ̀ láyé ò ní gbàbẹ̀ kọjá lẹ̀kùn náà rẹwà wọ́n sàlàyé bí lẹ̀kùn náà ṣe rí wọ́n kọ ní báàbù rọ̀yà lẹ̀kùn àwọn tí ń gbàwẹ̀ ẹ gbọ́ nínú ẹ̀san nu o ẹ̀san tàlìkí àmọ́ ni ẹ̀san táyé wo ni wọ́n á ń bẹ fẹ́ni tó gbàwẹ̀ agbúrò lẹ́san láyé kí lẹ̀san tí wọ́n kọ́ ń bẹ fún wa ni pé ibẹ̀ ni ó jẹ́ ká lọ sí ipe àǹfààní tí ó dé bá àgọ́ ara nínú nǹkan tí àwẹ̀ fẹ́ ṣe fún wa lágọ̀ọ́ ara ni pé ó fẹ́ rejuvenate digestive system ara wa gbọ́ kábíyèsí ọlọ́run ara wa bó ti yẹ ká owó rí ẹwà àsìkò tá a máa ń jẹun sàárì ń làwọn eléèbó ń pè ní breakfast mo rántí gbà tí mo travel out lọ sí Dubai àti 4 a.m. ni wọ́n ti máa open kitchen wọ́n ti fún wa wọ́n ti telephone wa pé ó yá kitchen ti open láti 4 a.m. mo wá wò pé kí ni ọgbọ́n ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táìmù ọ̀la ń jẹ sàárì ṣe pé aago mẹ́rin sáré ọlọ́run fẹ́ ká ètè máa jẹ breakfast oúnjẹ yóò lè tètè digest kó tó di pé a tún fi ìmí ilé ẹ wo táìmù tá à ń túnú dèdè táìmù tá à ń túnú táìmù tọ́lọ́run fẹ́ ká máa jẹun alẹ́ nù gbọ́ lẹ́ẹ̀fì di pé tàwa kọ́kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ bí ìgbẹ́ burúburú kan kọ́kọ́ wá gbọ́ olóòtú ẹ̀yin lè má yáde. àkọ́kọ́ sàárì tí mo jẹ ẹ dàpọ̀ ìbéèrè kan jẹ jáde láàrin kó tó nípa síwájú lórí ètò tó a sì ń bọ̀ bẹ́ẹ̀ bá jẹ sàárì tó wá jí láàárọ̀ ọjọ́ kejì tó wá rí pé bóyá àkọ́kọ́ jẹ sàárì tó wá rí pé òun bì ó bì gan bóyá torí pé body system ẹ ó change wá bì irú ẹni bẹ́ẹ̀ ó lè tẹ̀síwájú nínú àwẹ̀. ọ̀làwẹ̀ kì í sóun ló fa èébì nígbà tí ìṣẹ́gun ló fọwọ́ pọn kan ẹ̀ lọ́fọ̀ pé mo fẹ́ bì èébì wà ní nínú nǹkan tí àwẹ̀ fẹ́ ṣe náà nù ẹ̀ríkì mo sọ lẹ́ẹ̀kan pé àwẹ̀ fẹ́ tún gbogbo ara wa ṣe body system wa ó fẹ́ tún balance ẹ pé à ń pè kí ní kan balance diet kò tí ń jẹ́ balance diet ju pé kí ara wa wà structure kí á jẹ nǹkan tí ó yẹ ká jẹ lásìkò ká sì yàgbẹ́ rẹ̀ lóye time ẹlòmíì lè jẹun kó mọ́ yàgbẹ́ fọjọ́ mẹ́rin tẹ́lẹ̀. kábíyèsí ọlọ́run. àmọ́ Ramadan ẹ̀ ní ó kò sí bó ṣe gbà àwẹ̀sẹ̀ body ẹ̀ gbúdọ̀ change ẹ̀rì àwọn nukọ́ mọ́ wọn kọ́kọ́ kùn lọ́wọ́ bí àárọ̀ tàbá jẹun tán kò ní jọ pé ìpè ọ̀fẹ́ lọ́mọ́sáṣí wà pé gbogbo ẹ̀ mọ̀ kúnra wọn ọlọ́run tó ti tóbi ọlọ́run ẹ̀wù ọlọ́run tó gbá àwẹ̀ kalẹ̀ ó mọ̀ọ́dí tó fi gbé kalẹ̀ ipe kẹ́ẹ̀kan máa wà láyé bẹ́ẹ̀ oṣù kan kẹ́ẹ̀kára yín ó fi ṣe dára ẹ̀rí ọlọ́run fẹ́ kí ara wo ṣe dára kára wo balance nínú àǹfààní tí ń bẹ fún Ramadan náà nìyẹn ẹ gbọ́ olóòtú ẹ tẹ̀lé mi nínú àǹfààní tí tó ń bẹ fún Ramadan náà ẹ̀rí kí mo pín sọ́nà mẹ́ta mo ní a ní spiritual thought a ní mental thought a tún ní ìkẹta ń pè ní physical thought yẹn làwọn sọ pé yóò tún ara ṣe mental thought ti wá nínú Ramadan bákan náà ẹ̀rí kí a sọ̀rọ̀ kan ṣáájú ipe bí Ọlọ́run ṣe fẹ́ ká yé orí ipe kámọ fúnra wa jẹ ẹ̀rí tá a bá fẹ́ sùn ni àwọn àmọ́ fúnra wọn dẹ̀bi. ó máa ń yà mí lẹ́nu gan. kí ló dé Ramadan lọ tọ́ta ìṣe. dẹ̀bi náà yọ kan á tó fẹ́ pín sí méjì ọ̀yà kásá lè bọ́ aláwẹ̀ torí àti nígbà pé téèyàn bá bọ́ aláwẹ̀ ẹ̀san bẹ́ẹ̀ fún bọ́lọ̀ sí fẹ́ ká máa ṣe lẹ́yìn àwẹ̀ náà ni tá a bá ń ṣe báyìí ayé òrojú Ramadan náà kó nǹkan sínú tó pọ̀ ó kó nǹkan tó pọ̀ sínú ó kó àánú sínú ó kó bùkún sínú ẹ wò nísìnyí Ramadan tó bẹ̀rẹ̀ yìí nísìnyí tá a ti ń gbà lọ yìí
ilé tó ti tún ṣe òní yìí o. dáadáa. ọmọ iye ọkọ pé ọkọ mi aago kéèké ni máa wọlé. bẹ́ẹ̀ni. táìmù tọ́lọ̀ ń fẹ́ ká nínú iṣẹ́ tí Ramadan tó ṣe nù táìmù tọ́lọ̀ ń fẹ́ kí ọba alẹ́lẹ́ máa wọlé bí di agogo 6. olóòtú àbẹ ṣé wá sí òṣà ti yá ṣé kò tí yá bí aago 6 ló yẹ kí ọmọkùnrin máa wọlé pé mo wá báyàwó mi mo wá bá àwọn ọmọ mi ọkùnrin mi bí òkú bá ti máa sòkòkò yìí wọlé ẹ wo Ramadan yóò wá tún un lé ẹ wo ọlọ nínú àǹfààní tí Ramadan náà mú wa nù. oore pọ̀ ń bẹ ìbùkún wà ń bẹ púpọ̀. ẹ jẹ́ àdójì kejì lọ́hùn ká jíṣẹ́ ká tó wá tẹ̀ wájú lórí ètò. ẹ káàbọ̀ padà gbogbo mọ̀túnmọ̀ àti ẹ̀wọ̀n wà káàkiri àgbáńláyé alimami sì wà níbí pẹ̀lú mi àwọn béèrè tẹ́ fi sọwọ́ ẹ jẹ́ kọ́kọ́ sáré béèrè nípa nǹkan tá a gbé yẹ̀wò lórí ètò fún tèmi ìyóò ní pé kí ni èrè kí ni ẹ̀san kí sì ni ìbùkún tẹ̀yìn mọ̀ rí tẹ̀yìn bá ń gba àwẹ̀ Ramadan bàbá ẹ̀kún látàrọ̀ wọ́n ní ká bí ní béèrè bíi 2-3 ṣe ti ṣe tán. Ọlọ́run ṣàánú wa yóò jáde dáhùn. orí ọ̀rọ̀ Ramadan ìwádìí fi yọ pé nǹkan tó kó sínú pọ̀ àkóónú Ramadan pọ̀ a ti ṣe lórí ètò eré tí wọ́n lẹ́ka mọ àwọn tọ́lọ̀ ń yọ̀ǹda àwẹ̀ fún àwọn tí wọn ò gbúdọ̀ gba àwẹ̀ ṣùgbọ́n ní ojúṣe tí wọ́n gbúdọ̀ máa ṣe lára wọn làwọn àgbàlagbà wà nínú ọ̀rọ̀ tí ẹ wá bá wa sọ nísìnyí ẹ ní ààyè kan bẹ lọ́jọ́ gbé dàrú kan pé ilẹ̀kùn kan bẹ àwọn tó ń gba àwẹ̀ nìkan ni wọ́n gbàbẹ̀ kọjá. bẹ́ẹ̀ni Ànábì ló wí bẹ́ẹ̀ ẹ jẹ́ àwùjọ pé àwọn tí wọn ò lè gbàwẹ̀ tọ́lọ̀ ń yọ̀ǹda àwẹ̀ fún yìí kí ni ládàá kí ni làádà tí wọn lọ́dọ̀ Ọlọ́run bá wa Allah subhanahu wa ta'ala. ẹ̀sìn olóòtú anakumulọ Ọlọ́run ní dàlákà yẹn lára àmì bàbá. ó yàtọ̀ sáwọn béèrè ní ẹ gbọ́ béèrè mẹ́rin pé kò lẹ́sìn dáhùn ilé ìwà ìnìsìn béèrè làákà yẹn ni. àwọn tí Ànábì wa Muhammad gbogbo kò sí mùsùlùmí kan tó yọ kóònù pé má gbààwẹ̀ nípìnlẹ̀ àmọ́ nígbà tó yá exception wá nígbà tó lọ́n sọ fún Ànábì Muhammad nínú Quran Suratul Baqarah Quran 2 verse 185 Ọlọ́run ní ẹni tí àwẹ̀ yìí tó bá báláyé o fálí yẹ̀sùmọ̀hò kọgbà ó bá fẹ́ mú exception wá pé àwọn tí ò ní gbà torí pé Islam gẹ́gẹ́ fúnra ẹ̀ dínú yusuf ẹ̀sìn rọrùn ní Ọlọ́run walan yusadda dínà illa ma galabahu ẹnìkan wà ní lè mẹ́sìn sokoto rẹ̀ òkèdè yóò wọ́n náà kò dárùn gbà sí yóò wọ́n náà jáde náà kò débìlà kò sí kíníkan kò kí mi ìní sálámà sí torí pé sokoto rẹ̀ ń gbálẹ̀ Ọlọ́run ní gbogbo ẹni tí bá ń ṣe Ànábì ní gbogbo ẹni tí bá ń ṣe kankan rẹ̀ ó ní ẹ̀sìn ọ̀padà borí rẹ̀ ẹ mọ̀ wò kó pé ibò mo tún yà àgbọ́yé Ọlọ́run Ànábì ní ẹ̀sìn ọ̀padà borí rẹ̀ irú ẹni báwọn kò ní padà rere kankan lọ́dọ̀ Ọlọ́run torí pé ọtí jó lè mọ́ wọn torí Ọlọ́run tó gbẹ́sẹ̀ kalẹ̀ gan àwẹ̀ ibà yẹn sọ yìí ipe Ọlọ́run ní gbogbo wa ní ká gbààwẹ̀ ó wà mú exceptional wa ó ẹ̀zọ́ lórí àwọn bẹ́ẹ̀ ó fà wọ́n yọ ó dá wọn sàrọ̀ pé irú àwọn ilé o man kana maridan ẹni tí bá ń ṣàárẹ̀ olóòtú ẹ̀ gbọ́ ẹni tí bá ń ṣàárẹ̀ àwọn afáwa ní irú àárẹ̀ wo àárẹ̀ pé oríṣiríṣi ẹni torí bá kàn ń fọ́ ẹni torí bá ń fọ́ ìwọ́kọ̀ o tó tutù mú ìwọ́kọ̀ òtútù tí mo mú ọba ó ti mọ táìmù tí òtútù mọ pé òtútù tó bá ti mú ọba yóò lọ padà wá ní ipe wọ́n ti ní ẹni tí bá ń ṣàárẹ̀ ike àìrọ́ kì í ṣe wọ́n nọ́mbà wí o olóòtú. wọ́n ní gbogbo àárẹ̀ tó wù àmọ́ àwọn àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ bóyá o ti wà ń bẹ ọdún kìíní ọdún kejì àbí dókítà sọ fẹ́ lòmíì pé ẹ wo yóò tó bí ọdún 10 kékeré ò tó lọ wọ́n sì ti place ẹ̀ sórí drug. gbúdọ̀ máa lo oògùn lásìkò báyìí irú ẹni bẹ́ẹ̀ lọ́lọ́run ní fídíyà tó ń tọ́ àmú miskin ẹbọ àwọn aláìní ẹbọ aláwẹ̀ bẹ́ẹ̀ bá ti ń bọ́ aláwẹ̀ yóò sì dìde pé ẹ̀yin náà gbàwẹ̀ irú ẹni tó rẹ̀hún títí ń bọ́ aláwẹ̀ òun náà ti gbàwẹ̀ báwọn torí pé dèdí ẹ̀san tí aláwẹ̀ bá gbà lòun náà gbà kò sì ní dín ẹ̀san ẹni tó gbàwẹ̀ kò ní dín lára rẹ̀ kù òun náà ti wà nínú àwọn tí ó gba bí ẹnu ọ̀tá sọ pé báàbù rọ̀ yánu pé ẹ̀san aláwẹ̀ torí pé Ọlọ́run sùn náà lẹ́san aláwẹ̀ ó ti ṣe ojúṣe ni torí exception àtọ́lọ́run mú wa ni àwọn àlàáṣàfàní àbẹ tí máa ń rìnrìn àjò àmọ́ àwọn tí wọ́n ń rìnrìn àjò wọ́n ní àwọn tí ń rìnrìn àjò ń kó fàwọ̀ ẹlẹ̀ náà torí pé fa'iddatun min ayamin ukhar yóò padà mú àwẹ̀ ẹni wá àmọ́ àwọn tó wà nínú àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ wọn ti tọ́nà tiwọn àmọ́ àwọn tó yẹ pé wọ́n ṣèrìn àjò ti wọn àwọn ó padà mú àwẹ̀ ẹni wá. ibi ẹ bọ́rọ̀ dé wọn ẹ dákun ẹ má bínú ẹ jọ ìrìn àjò tá à ń rìn lásìkò tá a wà yìí
ó yàtọ̀ sí èyí tá a rìn lásìkò ànábì sàṣẹ́lá. naam sallallahu alaihi wasallam. ìgbà tẹ́ ẹ lọ Dubai nínú àwọn ètò tá a ti ṣe. ẹ gbàgbé ẹ pa ìgbàgbé. ẹni nígbà tẹ́ ẹ lọ sórílẹ̀-èdè Dubai nínú airline tẹ́ ẹ wà jíjẹ mímu kódà béèyàn bá tó fẹ́ sùn tí ó dàbí ẹni kó sùn nínú ilé rẹ̀ àǹfààní ẹ̀ wà nínú rẹ̀. ẹ jẹ́ àwòkọ́ àwọn tó ń lọ rúrin àjò bẹ́ẹ̀ bó ṣe lè wù kó jìnnà tó wọ́n máa sáàfù wọn ní nǹkan tí wọ́n fẹ́ lóòrèkóòrè time without number níbi àṣàwọ̀ eléèbó sírú àwọn wọ̀nyí náà wọ́n lè fà wẹ́lẹ̀ àbí mo kàn kúrò lóṣogbo mò ń lọ Ìbàdàn àbí mo kúrò ń bàdàn mò ń lè kó. olóòtú ẹ má sọ̀rọ̀ jù ẹ kàn bá yòówó ànábì. sallallahu alaihi wasallam. lè gbọ́n bí ànábì. Allahu akbar. professor tó ju professor lọ dókítà tó ju dókítà lọ lànà. sallallahu alaihi wasallam. kò sí bí ní àjò náà ṣe fẹ́ rọrùn tó láyé èyí ò ní fíni pé mo wà ní àjò. ẹ gbọ́ Yorùbá ni Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní àjò dàbí ilé. kò sírú pleasure kò sírú convenience kò sírú dẹ̀ra téèyàn fẹ́ rí inú bàálù láyé tá a bá dénú bàálù tá a bá kọ́kọ́ wọnú bàálù báyìí ẹ rò pé ayé àtọ̀run fẹ́ jálù lẹ́nu gẹ́gẹ́gẹ́gẹ́ tá a bá kọ́kọ́ fẹ́ kí plane tó balance. tó kọ́ fẹ́ gbéra. ipò ruru njẹ́ ọmọ ọkọ̀ wọ bàálù láyé mi inú mi ń pòru ni mo pe ṣe ti bọ́ sáré kìámọ̀ báyìí mo sì rò pé báyìí pé tọ́lọ́mọba lápàdé àti bàbá àti ìyá ó dàlẹ̀ kìámọ̀ o torí pé tá a bá ti wọnú plane báyìí wọ́n ti sọ fún wa pé kìíní lè fẹ́ já o bẹ́ẹ̀ ṣe dèrè ayín rèé o sẹ́yìn pé ìbẹ̀rù kànú kò sí ní àjò tó jọlé gbogbo gbádùn tí ò bá wò kéèyàn gbádùn àgbọ́tà ànábì ní asáfàrù ẹ̀mọ̀gbọ́n tó jẹ́ ní Yorùbá ànábì lẹ́ẹ̀kan nù ó ní kétí àtúnmínà àdá ó ní èkíkẹ́ kan nínú ìyà ó ní ìrìn àjò jẹ́ lolúwa mi fi ní tẹ̀ bá wá wà rìn àjò ẹ wà nù plane o ọ̀ sínú kìnnì kan orí èsì o ọ̀sẹ̀ kìnnì kan o fàwẹ́lẹ̀ kó má jẹ́ pé àwọn ayé ànábì kí wọ́n fẹsẹ̀ rìn ṣùgbọ́n wọ́n wá ní tó bá ti wá jẹ́ àwọn àfáà ẹlẹ́sìn wá ní àwọn àfáà olùmẹ̀sìn àwọn wá ní tó bá ti wá jẹ́ pé ìrìn àjò tó yẹ pé ó ti constanti léraléra tó yẹ pé gbàgbàdàn jásí lọrin jásí kìíní kan tó yẹ pé ó ti mára tó yẹ pé normal ó ti di ẹ̀jẹ̀ ara èèyàn irú bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ pé ọmọ ọ̀sán lọ rìkọ́dù ní Èkó òun lọ sí Èkìtì o òun lọ Ìbàdàn tẹ́sí wánú ẹ̀sìn ní confidence irú ẹ̀ níbẹ̀ ní gbàwẹ̀ ó ti gbọ́ oyè mà kódà àwọn olóyún kan tó wà tó lè gbàwẹ̀ kábíyèsí Ọlọ́run ẹni gbogbo tó yà sí ààyè tẹ́ tó lọ ńlá gbà àwọn olóyún kan wà tí wọ́n lè gbà ẹ wà bí mi pa àwọn olóyún àwọn olóyún èwo àwọn Yorùbá ń pè àwọn kan ní olóyún pancake olóyún pancake tí ò bá rí nǹkan jẹ láàrin ìṣẹ́jú kan oyún rẹ̀ lè sẹ́ irú olóyún ẹ̀fọn jẹ́ ògbàwẹ̀ kó mọ́ débi àwẹ̀ àwọn kan ń bẹ alára ọmọ yaniya nínú olóyún irú olóyún mi wà tó yẹ pé tó bá fẹ́ bímọ yóò sọ kọ́kọ́ pé bá ń wá odó yẹn kí n kọ́kọ́ gún yẹn náà kí n sẹ́ẹ̀gùn. mo ti rí olóyún tó bímọ yìí tó sì tọ́jú ọmọ tó tún gbọ́ ọmọ lẹ́yìn irú èmi wá rí olóyún kan rí gbogbo ọmọ tó bí wallahi lazim ẹ̀rí pé ọkọ̀ ọlọ́run nìkan gbogbo ọmọ tó bí ń gbààwẹ̀ bí wọn ni yóò gba Ramadan wà o Ramadan ò sí yóò wá máa ka Kùránì ẹyọ kọ̀ọ̀kan lóṣù kọ̀ọ̀kan tí ó fi bímọ wallahi lazim lóbi tọ́lọ̀ ń fún ní àlàáfíà dé kò mọ́lá so irú àwọn olóyún yẹn tọ́lọ̀ bá ti dábàá wọn ó lè gbàwẹ̀. ibi tá a wá ń bọ̀ ní ti ilẹ̀kùn ọ̀rọ̀ yẹn so àwọn tí wọ́n wá láǹfààní láti gbàwẹ̀ tí Ọlọ́run sì tán sì ti san ìtanràn àwọn náà kó sínú wọn ó jàǹfààní rẹ̀ wọ́n ó rí ẹ̀san àwẹ̀ lálẹ́ kíámà kódà láyé gan wọ́n tún rẹ̀san rẹ̀ bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ ẹ wá bá mẹ́nu bà àwọn ìbùkún yàtọ̀ ẹgbẹ́ tó sọ̀rọ̀ nípa ti ìlera ara pé àwọn ìbùkún tí ẹ̀dá ò mọ̀ rí ní àyín ayé àti ní àlàáyà ẹ bá mẹ́nu bà láàrin ìṣẹ́jú àyà ká máa lọ lé olóòtú àwọn ìbùkún. nínú ìbùkún táàrí fẹ̀yìntì ń gbàwẹ̀ òun náà ni pé yóò ra àforíjì Ọlọ́run. àforíjì Ọlọ́run. yóò sì tún rí kẹ. yóò tún rí kẹ Ọlọ́run. ẹ̀ ń dáwàkà kan ní ìsìntẹ́ fún ma. ó yá ìjà dáwàkà. àwọn bàbá ní àkọ́kọ́ Ramadan ìkẹyìn ìgẹ̀ ní olóòtú. bẹ́ẹ̀ni. àárín Ramadan àforíjì ní ìgbẹ̀yìn Ramadan ní sẹ́rù dọ́mọ́ o ìgbẹ̀yìn Ramadan ní sẹ́rù dọ́mọ́ wákàtí àwọn bàbá dáhùn odidi tafsiru àdìsí ànábì sallallahu alaihi wasallam. àkọ́kọ́ Ramadan mẹ́wàá rẹ̀ àkọ́kọ́ wọ́n ní àkọ́kọ́ rẹ̀ àforíjì ọlọ́mọ foríjì yàn gbogbo ẹ̀ṣẹ̀ tí yàn ti ṣẹ̀ wọ́n ní àárín rẹ̀ ìkẹ́ ìgẹ̀ èyí mọ̀ rí másì
táàmì yẹn gbogbo ara ó ti balance ojú ti tutù gbogbo ojú tó wá sókè tẹ́lẹ̀ ara ó ti balẹ̀ kí wọ́n á rànjú kankan ẹni máa rànjú kankan mọ́ yóò ní rí kí ẹ máa ní ẹwọ́n rẹ̀ kìíní kan ara ó ti balẹ̀ ẹ gbọ́ ẹlẹ́ẹ̀kẹta ẹ rí i pé ìdá kẹta Ramadana ibẹ̀ láti máa wà láti ìdíkọ́ bẹ́ẹ̀ni náà fi ní máa ń sọ ẹ̀dú dọmọ ìbùkún ni o gbogbo ẹni tọ́lọ́run bá ti kọ́ pé yóò lo kúkúrú ẹ̀mí tẹ́lẹ̀ tó bá ṣe kòǹgẹ̀ láti ìdíkọ́ rírì mẹ́wàá gbẹ̀yìn tó ṣe dédé rẹ̀ kò ní lo kúkúrú ẹ̀mí mọ́ ẹni tọ́lọ́run bá ti sọ pé yóò sórí ibú pé orí ibú yóò tọrọ jẹ káyà ayé rẹ̀ ni tó bẹ́ẹ̀ ṣe kòǹgẹ̀ láti ìdíkọ́ rírì pé Ọlọ́run Allahumma innaka afuwwun tuhibbul afwa fa tó bẹ́ẹ̀ ṣe kòǹgẹ́ Ọlọ́run ní kò tún tọrọ jẹ mọ́ láyé á yí padà orúkà dára ni lọ́nà fi ní amúwa sí mẹ́wàá gbẹ̀yìn nínú ìbùkún tí ń bẹnu Ramadan. ẹ wá já àti tẹ́wọ̀ àdúrà bàbá ẹ já tọrọ fún gbogbo àwọn tí wọ́n wò wá àtàwọn tá a sọ yìí náà kọ́lọ́run jájọ orí ládàá àti làádàá Ramadan ìbùkún bẹ̀. ẹni tó dá mi lójú ni pé èèyàn ní kọjú sọ́lọ́n kọ́lọ́n kẹ́yìn sí olóòtú bẹ́ẹ̀ máa ń ṣe dáadáa kó mọ̀ sí èso kò sí dáadáa tó dáadáa ní Ramadan náà Ọlọ́run gbogbo ojú tí ń wò wá tẹ́ ń bá wa bọ̀ tẹ́ ẹ fẹ́ràn kan ní wa yìí jígí alára tẹ́ ń láìkì wa tẹ́ ń ṣíà wa tẹ́ ń fọ́lọ̀ wa tẹ́ ń kọ́mẹ̀ntì ẹ̀ ní mà padà sí ibú. àmín ya Allah. ẹ dákun ẹ tó máa ṣíà wa sí olóòtú ẹ̀yin lẹ ń gbé wa débẹ̀. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. ẹ torí téèyàn bá pàdé olóòtú bẹ́ẹ̀ kí mo Sunday òní téèyàn bá pàdé olóòtú mi yẹn pé Ọlọ́run ṣé ìbéèrè gan ò tiẹ̀ ní make sense débi pé yóò tiẹ̀ ronú pé ó yẹ kí n dáhùn. Ọlọ́run ni bàbá. kéèyàn fún làákàyè làákàyè yẹn ò ní dàrú àrẹ mọ́ ayé ti mọ̀ yín ayé ti mọ̀ yín ìmọ̀lẹ̀ yín ò ní wọ́kùn ẹ sì mọ̀ ga sí ọlọ́gbàrá Ọlọ́run ẹni tí ń rìkọ́dù wa náà àwọn tí ń rìkọ́dù wa ọlọ́mọdé kọ́rọ̀ wọn dàrú mọ̀jẹ̀ kí lè ṣe wọn jóná mọ̀jẹ̀ kọ́rọ̀ wọn dàrú àwọn tí wọ́n wá solúbọ̀wọ́ Ọlọ́run dákun mọ̀jẹ̀ kọ́rọ̀ wọn dàrú má bá gbé wọn lọ́wọ́ sókò sí ọlá bismillahir rahman gbogbo àwọn mùsùlùmí ayé Ọlọ́run dákun jẹ́ ká ràánú gbà Ọlọ́run gbogbo tá a ṣe tí àwẹ̀ tá a ń gbà tọ́ tí yóò wá fi dé pé àfẹ́bí panú ni ọlọ́mọdé ó ṣẹlẹ̀ o ọlọ́mọdé alẹ́ ṣe o ẹlòmí wọn ní kíníkà ẹlòmí tó bá tún dọwọ́ alẹ́ ara rẹ̀ ò tún lélẹ̀ kì í sí so náà ara ni yóò tún fẹ́ bu ara mọ́ bu ara dákun ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run bá ṣe ọ́ pẹ̀lẹ́. ẹ bá ń ṣàdúrà fún adéọmọ bá ń kọ́lé kí nǹkan kan mọ́ sàlàáfíà rẹ̀ olóòtú àgbà. adéọmọ bá ń kọ́lé olóòtú àgbà Ọlọ́run dákun má jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́. àmín ya Allah. torí pé àlàáfíà wọn jẹ́ ó gùn jù sẹ̀mí wọn lọ. àmín. ìsẹ̀mí wọn náà Ọlọ́run jẹ́ ó wúlò. àmín. jẹ́ kí wọ́n jèrè iṣẹ́ ìdílé wọn ọlágbára Ọlọ́run ọlọ́lá hawla wàlá quwwata illa billahi aliyyil azim. ó kọ yín lẹ́kùnrin yín lẹ́kùnrin. ó kọ mi náà ní Imam Ali Muhammadu Rabi Káyọ̀dé tí mo jẹ́ ìmáàmù àgbà fún mọ́sálásí Basiri Mioluwa Central Mosque. àkọ́kọ́ mọ́sálásí tí wọ́n ti ń sọ sálárì gbàgbé aláàjì tí ń sọ sálárì náà aláàjì Mutí Ọlọ́olúwa òun ló lórí gbogbo ọmọ Yorùbá Kútọ̀nù àti Benin Republic ọlọ́mọdé ó burú fún ọ láyé ọlọ́mọdé ó burú fún ọ láyé ń gba sálárì o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń gbà o. sálárì nǹkan àwẹ̀ náà múra wa bẹ́ẹ̀ ni àwọnú yàrá àgbẹ̀ kan jáde bẹ́ẹ̀ ni nǹkan àwẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ má gbé nǹkan mi jáde nǹkan àwẹ̀ náà lágbè fún ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wà kárí ayé àbájáde láwọn fún wa ní nǹkan ẹ farabalẹ̀ àkùnrin lórí ètò yìí náà ni títí ìgbà mi tá a ti jọ máa pàdé alhamdulilayi rabbil alamin láti bẹ̀rẹ̀ tó yẹ dópin ètò mo níwà pé ẹ ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ ẹ jẹ́ ká tẹ̀lé kì í sàsìkò Ramadan nìkan lẹ́yìn abẹ́ ẹ̀kọ́ ni bàbá lẹ́yìn Ramadan ká tẹ̀síwájú nínú iṣẹ́ rere àti wàá rí ìrìn rere ìsọ̀rọ̀ rere ká tún ra láyọ̀ ká má dọ̀lódì lẹ́yìn ara wa ire o ire kàbìtì.